àgbàlagbà tó ń sáré nú ẹ̀kan bí ò lé nǹkan lé ni o ọ̀rọ̀ ni o àgbàlagbà tí ò ti tijú àti gẹṣin ní kẹ́ṣẹ́ níta gbangba ẹṣin náà ò ní tijú àti dágúnlẹ̀ ní gbangba wálé ayé ṣojú gbogbo èèyàn tó bá jẹ́ pé ọ̀rọ̀ mi ló ń bí yín nú àbí ṣe mi ló ń bí yín nú ìrọ́lẹ̀ ń pa ìkélẹ̀ ń ṣe ẹ̀ lè ṣe nǹkan kan fún mi o torí ẹ̀ tí ẹ lè rí nǹkan kan ṣe fólú ọmọ mo ti sọ fún yín pé ọlọ́run ọba ti kó àwọn bodyguard àwọn èèyàn ní o ó kò tí ọlọ́run dẹ̀ wà pẹ̀lú ẹ̀ torí pé ọmọdé tó bá dárí sápá apá ni máa pa wọ́n àtọmọdé àtàgbà tó bá dọ́rí sọgi rúrù tó bá dọ́rí sọ̀rọ̀kọ ìrókò àkó gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá dárí sọgi rúrù àtòkù náà máa ti rùkú ẹ̀ wálé ẹ tí ẹ rí ẹni àti ẹ máa pa mí akàntẹ́ ló wá bá mi forí gbárí wọn ò lórí ọ̀pọ̀lọ́ tó bá fẹ́ bá mi forí gbárí wọn ò nírù ìgbín tó tiẹ̀ lóun fẹ́ bá mi forí gbárí wọn ò tiẹ̀ lẹ́jẹ̀ ariwo tákèrè ń ké lásán lódò ariwo tákèrè ń ké lódò ariwo asán ni jẹ́ ń lọ bí ọ̀rọ̀ ẹ̀ ń kò níbi ọ̀rọ̀ torí pé ó gbọ́ ọ̀rọ̀ yìí mo fi di ọ̀rọ̀ tí mò ń sọ àti èyí tí mo fẹ́ sọ ni torí àwọn ọlọ́gbọ́n tó ń gbọ́ mi òwe la fi ń di ọ̀rọ̀ la fi ń di òwe bí ọ̀rọ̀ bá sọnù òwe la ó fi wá àníṣe ìlú àgídìgbò ọlọ́gbọ́n ló máa ń lu àwọn ọ̀mọ̀ràn bẹ̀ ló máa ń mọ̀nà ń tu ṣùgbọ́n tí wọ́n bá gbádùn dùn nígbàkúgbà á fọ̀fọ̀kúfọ̀ jáde ọ̀rọ̀ ọjọ́ mi ni now mo fẹ́ pé ìsìjàbà sákìyèsí ṣùgbọ́n kí n tó pè sákìyèsí mo tiẹ̀ kọ́kọ́ fẹ́ ya ibì kan náà máa sọ kinní kan fún yín pé ọ̀tọ̀ ní ìkò ọ̀tọ̀ lálágbára ọ̀tọ̀ ní ọmọ ọ̀tá ọ̀tọ̀ ní ráré ọ̀tọ̀ làwọn ará ìsà gbogbo àwọn nǹkan yìí lórí fíìdì ìgboro wọn yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ṣàwárí ọmọ ará ìsà ọmọ àìjọbẹ̀rí ni wọ́n tó bá dédi ọlá tó bá dédi owó kátígórì tí mo wà ńlẹ̀ yìí tí mo kà kalẹ̀ yìí kátígórì kan ní Sego wà nù wọn mi tẹ̀ máa ń ro kíní kan tí mo tẹ̀ máa ń wò tó máa tẹ̀ ní Ajagungbadé gbogbo Èkó mo ti wá kíní mi ò tí ì rọ ọmọ Èkó tó máa dá mi lóhùn pé ẹ sọ ogun wo tó ń lìzọ́ pé òun ló dá ogun yẹn lẹ̀ òun ló jagun yẹn tó wá lìdì yẹn tó ja because Ọlọ́run ti ja ogun 99 máa pè é fún yín lálẹ́ Ọlọ́run ti ja ogun 99 gbogbo ogun tí Sego wá jà ní gbogbo Èkó yìí bóyá èmi dẹ̀ ni mi ò mọ̀ bóyá mo wà ń travel ní bóyá mi ò tí bóyá mo mọ̀ tó fi wá di Ajagungbadé gbogbo Èkó ìjà tó jà tó sọ di Ajagungbadé torí ó ní pé òun ti jà ìjà 99 lòun ti jà ìjà 99 tó ti wá jà ìjà yẹn mi wá tí wọ́n bèèrè wọn pé ìjà báyìí ìjà ẹ̀sọ̀rú ìjà ṣé wọn lọ bá àwọn Akin Olúgbadé ni àbí ọba Oyèkán àná lọ bá gbadé ni àbí kinní kan tó fi ń jà tó fi ń gbadé tó fi wá di Ajagungbadé gbogbo Èkó torí pé tí olórin bá ti ń gbé yín gun ẹṣin áyán kíní yẹn ó dàpọ̀ máa ń gùn yín kátígórì wo wá ni mo lè sọ ọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí lèmi ṣe ń sọ o ẹni tó bá jẹ́ ará ìsà tó bá jẹ́ ará ìsà tó yẹ pé àwọn máa ń ṣe ará ìsà gbowó àjọ ń ṣe kinní kan tí Ọlọ́run bá padà dá ará ìsà lówó wọ́n máa ń rò pé ọgbọ́n orí wọn ni tó bá rẹ́ni tó jẹ́ ará ìsà tó bá wá lówó tó wà nípò kan kò ní lè fún èèyàn lówó mo dẹ̀ ti sọ mo ní owó tó wà lọ́wọ́ Sego yìí ọmọdé àbí ẹnikẹ́ni tó lóun jẹ́ ìṣe bówó bá ṣe lọ ní ká ṣe pa ọmọdé tó lóun lẹ́gbàá gbèje lọ́wọ́ òun fẹ́ dìgbò lè ṣù ẹ bá ń sọ fún pé ẹgbàá gbèje tó wà lọ́wọ́ ẹ̀ kò tí ì tẹ́ṣù mọ̀ kọ́ torí tó bá wọ̀ pé owó tó wà lọ́wọ́ ẹ̀ èmi lẹ́gẹ́sì wà èmi máa jẹ́ kó humble wà náwó yẹn ṣé mo kẹ́ gbọ́ ó fáwọn kan fẹ́ 5 million ó ṣe kinní kan èmi mò ń jẹ́ ó ṣe torí mo ti ní máa fi ọ̀rọ̀ straight orí ẹ̀ ṣe wá rówó tó pọ̀ lọ́wọ́ ẹ̀ yẹn èmi máa jẹ́ kó ná owó tí ò fẹ́ ná yẹn èmi á jẹ́ ó ná kò ní ná kíni ó máa ná torí pé bí iṣẹ́ máa rìn rè á dẹ̀ ná tí n tipátipá lóníṣọ̀nà fi fẹ́ràn Ṣàngó ó máa ná owó yẹn tí ó lòun ò ní ná yẹn ó máa ná kò ní ná kíni Legacy máa jẹ́ ó ná máa jẹ́ ó ná now téèyàn bá wá dé tí ará ìsà bá dépò àti náwó fún èèyàn ó máa ní lára nítorí pé ń ṣojú ẹ̀
torí pé tó bá ráwọn aráìsà tó máa ń ṣe aráìsà gbowó tó máa ń dọ́gbọ́n gbowó tó bá ń gbowó ẹni tá aráìsà bá ń gbowó lọ́wọ́ ẹ̀ tó bá ń kíra tó bá ń gbowó lọ́wọ́ ẹ̀ gbogbo lójú wọn máa rí ẹni tó ń fún wọn lówó yẹn bíi mugun àwọn onílàáká ẹni wọn bá sọ̀rọ̀ wọn máa rẹ́ni tí ó ń fún wọn lówó yẹn pé mugun ni tí aráìsà Ọlọ́run bá wá padà bless ẹ̀ tóun náà bá lówó ó máa ní rárá láti fún èèyàn lówó torí pé òun náà máa wò pé ṣé òun máa wá jẹ́ mugun ṣojú àwọn èèyàn ni kò ní lè náwó fún èèyàn torí pé yàtọ̀ sí ahun o ṣe mọ̀ pé wọn kì í kọ́ ahun inú ẹ̀jẹ̀ ló máa ń wà aráìsà wọn máa ń kọ́ tó bá ti wá wọnú ẹ̀jẹ̀ èèyàn kò ní lè fún èèyàn lówó torí pé wọn máa wo gbogbo èèyàn bíi mugun pé àbáwò lòun ṣe máa lọ fún èèyàn lówó tóun bá lọ fún èèyàn lówó mugun lòun kò ní lè fẹ́ náwó ara ẹ̀ owó ara tiẹ̀ kò ní náwó fún èèyàn because ó máa rí rẹ̀ gbà tóun bá náwó fún èèyàn mugun ni lẹ́sẹ̀ máa ń rí tí Sego máa ń sọ̀rọ̀ kan gbogbo èèyàn dẹ̀ máa ń gbọ́ ó máa ń sọ̀rọ̀ yẹn dáadáa pé òun ò lè fọgbọ́n kówó jọ kóun fa gọ̀nà ọ̀rọ̀ mi nìyẹn jẹ́ iṣẹ́ kò jìnnà bẹ̀ mò ń bọ̀ mi ò tí ì dé àlẹ́ mi sórí mi màá nà yín pàṣán ọ̀rọ̀ màá nà yín ní pàṣán ìjákọ́ màá nà yín pàṣán ọ̀rọ̀ màá dẹ̀ jẹ́ kẹ́ mọ̀ ọ̀rọ̀ màá jẹ́ kẹ́ mọ̀ tún mọ̀ ọ̀rọ̀ àti èdè màá fi hàn yín lẹ́yọ kọ̀ọ̀kan jẹ́ wá padà wá istijaba torí mo rí pé wọ́n fẹ́ lo istijaba láwọn area kan àpèjúwe dẹ̀ ni mo wá fẹ́ ṣe yàtọ̀ kí n tó istijaba Sego àti alàgbà yìí wọ́n ti pera wọn bí àtìtọ́ ẹ̀ márùn tó ti ń fix meeting tó ti ṣe wọ́n ti ṣe meeting bíi márùn lẹ́yìn istijaba ò sí ń bẹ̀ o gbà tí Sego agree pé òun fi márúwá lẹ̀ kí márúwá máa lọ ṣùgbọ́n kó máa wá já tíkẹ́ẹ̀tì national union kóun máa ta national union tíkẹ́ẹ̀tì fún wọn istijaba ò sí ń bẹ̀ o ìgbà tó tún pè wọ́n sí meeting kan tó tún lọ ṣe meeting kan nínú hòtẹ́ẹ̀lì pé àní kó má wọrí sẹ òun ti yọ̀ǹda márùwà bẹ́ẹ̀ òun fẹ́ máa ta national union ticket fún wọn gbogbo ètò kù kó má wọrí pé kó wọn lọ máa ṣe fúnra wọn istijaba ò sí ń bẹ̀ o ó ti agree pẹ̀lú àwọn alàgbà lórí àwọn ibì kan kókò wá lọ tọwọ́ bọ̀wé peace ni istijaba ò sí ń bẹ̀ o ó dáa àìmọye meeting tó ti ṣe lẹ́yìn ọ̀n pẹ́ sí kankan nú ẹ̀ àyàfi ìgbà tó wá rí pé kíní yẹn ti hùkù ẹ̀ lọ́rùn lórí àwọn condition kan tí kíní yẹn fi hùkù ẹ̀ lọ́rùn tó wá ní kó wá sign ìwé tí ò fẹ́ sign ló ṣe wá fẹ́ involve ru ṣe bó pé rẹ̀ ń tọ́ka ń dùn ni ẹni tó bá ń lose tí ò bá ní nǹkan kan tó lè ṣe mọ́ ló máa ń fẹ́ ṣe protest wàá rí pé protest tó fẹ́ ṣe yẹn ibi tí ẹ ti máa mọ̀ pé kò lágbára nìyẹn pé gbogbo ẹ̀yin tó fẹ́ tì yín tìkùtì pé yá ẹ wá lọ́jà tó ló ń pe meeting kan lọ́la Monday meeting tó máa pè yín sí ẹ ṣọ́ra yín ẹ má bẹ́nikẹ́ni jà ẹ má jẹ́ kó tì yín tìkùtì gbogbo other state márùwá dá dúró ni ọlọ́kadà dá dúró ni ẹ ti gbàgbé ni àwọn náà ló máa sọ pé Èkó lówó wà Èkó lówó ń gbé Èkó lówó wà àbẹ́yìn náà rí pé Sego náà ti ń lọ ságbo eléré òun náà ti ń gbé báàgì owó dání ni màá fi hàn yín tó bá dalẹ̀ tẹ́ bá doubt mi Èkó lówó wà owó yẹn ń gùn now ẹ jẹ́ kó ní márùwá dá dúró kẹ́yìn márùwá mójútó márùwá ara yín ẹ jẹ́ kó ọlọ́kadà dá dúró kẹ́yìn ọlọ́kadà mójútó ọlọ́kadà ara yín kẹ́ ṣe benefit láàrin ara yín àbígbà tó pín mọ́tò sọpin fẹ́yìn onímárùwá náà bọ́ pé fẹ́yìn ọlọ́kadà àbígbà tí wọ́n ní wọ́n pín palliative kéékèèké tá àti ẹ̀ríbi tó pín sí wọ́n pín fún yín ni kóníkálukú dúró láàyè ẹ̀ kóníkálukú dúró ní section yẹn ẹ má jẹ́ kó tì yín lura yín méjì tó máa pè yín sí lọ́la gbogbo tó bá fẹ́ bá yín sọ má bẹ́nikẹ́ni jà má fò sókè bí kankan istijaba lọ darapọ̀ wọn mọ onímárùwá ẹgbẹ́ yẹnlẹyẹ wọ́tọ̀ táyé kọ́ìn ìjólẹ́sẹ̀ ẹ̀yin náà ní kẹ́ ẹ gbéra yín táyé kọ́ìn ìjólẹ́sẹ̀ ẹ̀yin náà lẹ́ ó gbéra yín táyé kọ́ìn ìjólẹ́sẹ̀ ẹ̀yin náà lẹ́ ẹ gbéra yín fúnra yín torí bàbá àbíyè tẹ́ ẹ rí yẹn náà lóògùn àbíkú ẹ gbéra yín ẹ má jẹ́ kó tì yín lura yín ẹ fèsì ara yín kẹ́ jùmọ̀ pọ̀ láàrin ara yín kẹjọ máa ṣera yín láǹfààní torí wọ́n ti gbé nǹkan gbèyẹn lóríṣiríṣi kó tó di pọ́n fẹ́ fi ẹjà ń sìn ṣọwádẹ́ yìí onímárúwá míì àtẹ̀yìntẹ̀ wà ní onímárúwá ìwọ tó bá ní kó lọ tan kámẹ́rà sójú tó ń fò jáde tó o bá ti fò jáde tí wọ́n bá padà yanjú ọ̀rọ̀ yìí létà tí onímárúwá dá dúró gbogbo ìwọ tó bá ti ègèsì márúwá tó o tẹ̀lé protocol tíjọba ti làálẹ̀ yìí tó bá jẹ́ lọ́la tó bá padà gbé sanction lé ẹ lórí o ò bá àmọ́ kọmíṣánná kan
o bá mú anybody ibi tá wà tá ti máa bá ẹjà náà rè àwa tá máa bá ẹjà náà rè tá máa sọ pé ìwọ jáde o ṣe bí asọ fún mi pé kẹ́ má ṣe fídíò asọ fún mi pé kẹ́ má jà ìwọ tó o bá ti jà ó bá fúkṣọ ara ẹ jẹ́ ó bá orúkọ àti iṣẹ́ ara ẹ jẹ́ nínú márúwá tó bá dọ̀la ni má ṣe jẹ́ kó lò ẹ́ ìjọba ti pàṣẹ wọ́n ti approve nǹkan yìí already tí ó bá jẹ́ pé Sego ló lágbára ni kò ní sọ pé òun fẹ́ ṣe protest rola akaye má jẹ́ kó lò ẹ́ má jẹ́ kó fi ẹ́ jà má ṣe anything farabalẹ̀ ẹ̀yin kan tẹ́ ń sọ pé kí ló tàn ṣe báyìí láyé Olúọmọ kí ló tàn sọ báyìí wọ́n ti ń jàjà yìí ti pẹ́ àsìkò tó rí freedom wọn gbà ni gbogbo ìgbà náà láyé Alhaji Saraula wọ́n bá Alhaji Saraula jà wọ́n bọ́ lọ́wọ́ jà wọ́n bá Gbẹ̀dẹ̀ jà wọ́n bọ́ Olúọmọ jà wọ́n jàjà yẹn lọ wọ́n jà wọ́n ìjọ kọ̀ọ̀kan ní Nàìjíríà gba independent ni wọ́n ti ń jàjà yẹn bọ̀ àsìkò tó rí independent gbàre wọ́n dẹ̀ ti rí gbà wọ́n ti sign ẹ̀ finally kò ṣe é yí padà mọ́ so ìwọ tó bá sọ pé àkéré tó hàn jẹ́ kí ìsìjàbá lọ tí ìsìjàbá ọ̀tọ̀ ìsìjàbá fẹ́ lọ rẹ́gísítà àti tiẹ̀ fún ara ẹ̀ ìsìjàbá rẹ́gísítà under national union ó affiliate mọ́ national union ni eléyìí táwọn eléyìí gba judgement tó gbà yìí àtèyí tó ń fún wọn tó approve yìí àwọn eléyìí dá dúró hàn sí London union rárá wọ́n dá dúró tí wọ́n lọ́tọ̀ ni so ó yàtọ̀ sí ti ìsìjàbá lọ gba certificate wa látọ̀dọ̀ Bàrúwá ní former national president ń gbà yẹn ló lọ gbà wá pé òun national president ní kó òun dá dúró ọ̀rọ̀ union lọ́jọ́ ń bára wọn fà náà wọ́n fi gbà fún ló dá wàhálà lẹ̀ eléyìí kò pàtẹ́ẹ̀nì mọ́ union rárá pé bóyá union ló sáyìn fún wọn no ìjọba gangan ni wọ́n sáyìn fún wọn ìjọba gangan ló approve eléyìí má jẹ́ kó parọ́ fún ẹ má bá wọn jà tó o bá ti jà bóyá àwọn tó ti ń jẹun lọ́wọ́ tó ń ṣe kinní kan lọ́wọ́ tó o bá lo initiative ẹ tó o bá ti lọ jà pẹ́rẹ́ tí gbogbo kinní bá padà lọlẹ̀ tán wá yanjú ẹ̀ má rò pé o máa wà bákan náà o máa jìyẹ o ibi tá máa wà gbogbo yín tá bá ṣe fídíò àti ẹni tá bá ṣe nǹkan àwa máa dúró dè yín bíi máa wà dé tó bá di lọ́la gbogbo nǹkan tó bá ṣe gbogbo fídíò tó bá ṣe àmọ́ tí mo ṣe ní kọ́ máa ṣọ́ yín àmọ́ máa play fídíò tó bá ti ṣe tó ṣe gbá tó ṣe àwọn tó ń fò kiri tó jẹ́ kó ní mọ́tò dúró lóní mọ́tò kí márúwá dúró ní márúwá tó ní mọ́tò bá fò jáde àmọ́ kò ní mọ́tò ló ń sọ̀rọ̀ ẹ̀yin onímárúwá ẹ má jẹ́ kó lòyìn fúnra yín ẹ dúró kẹ́ papọ̀ kẹ́ ẹ lè jọ jẹun yẹn papọ̀ kó ní kálukú lè dúró láàyè ẹ̀ ojú ọ̀run tẹyẹ fò láì fapá kan pa o ó dalẹ̀ 9 PM Nigerian time kí gbogbo wa pàdé calling show ní o nọ́mbà tẹ̀lé máa pè sí +33 753 52 03 45 Legacy ni mò ń jẹ́ wàá tún máa bá mi pàdé ó dàbọ̀.